àfáwà Malik Musa ms baba evangelist náà mo fẹ́ ṣàlàyé fún wa ọlọ́run tó dá wa ó mọ̀ wípé ẹ̀rà kan ń bọ̀ tó jẹ́ wípé kò ní sí war of conquest mọ́. Ọlọ́run kó wa níjà nínú Quran, ó kó wa níjà. Lára àwọn ìjà tí ọlọ́run kó wa ní wípé kí ni ẹ jẹ́ ká ní wisdom wípé kí ni tóun bá fẹ́ sọ gbogbo ayé di mùsùlùmí òun lè sọ wá di mùsùlùmí. Ó ní ká lọ mọ̀ wípé kí ni tá bá ń jàjà pé kí gbogbo ayé di mùsùlùmí ó ní àlè rí draw pé àlè achieve ẹ̀ because òun gangan ọlọ́run ọba tóun bá fẹ́ ṣe èèyàn wá ti ṣe. Kí ló wá dé tó jẹ́ pé a lè live pẹ̀lú àwọn neighbor wa in peace? Kí ló dé tó fi jẹ́ pé àwọn á fi àwọn nǹkan tó ti lọ àwọn fi ń ra Islam lára nísìn? Ẹ jẹ́ kí n sáré ka Quran verse kan. Tí ó bá ti di àsìkò wípé kí ni wọn ò kọ̀ fún yín pé kí ẹ má ṣe ẹ̀sìn yín, tó bá ti di àsìkò wípé kí ni wọn ò lé yín kúrò nílé yín, Ọlọ́run sọ fún wa pé kí ni God does not forbid you that you show them kindness. Ní pé kí ẹ má bá gbogbo ayé kẹ má bá wọn civilize pọ̀, kẹ́yìn náà ṣe kí ni kẹ fọwọ́ kẹ show kindness wọn. Táyé bá dáwọ́ ìjà dúró tó ń ṣayé empire period tó ń ṣayé kill or be killed mọ́, Ọlọ́run ò kọ̀ fún yín gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí olùgbàgbọ́ pé kí ni kẹ́yìn náà kẹ show kindness kẹ bá wọn ṣe nǹkan tó ń ṣe láyé gbà yẹn kẹjọ fi ìfẹ́ hàn síra yín and deal with them justly. Kẹ́yìn náà bá wọn ṣe pẹ̀lú déédéé. Èèyàn wá gbé ọmọ ẹ, èèyàn wá kẹ́ mọ́lé, èèyàn wá kidnap ẹ, èèyàn ò fìtínú ẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọlé ayé dà sí pé kí gbogbo wà lálàáfíà. Ọlọ́run ò kọ̀ fún yín kẹ́yìn náà bá wọn ṣe pẹ̀lú kindness and justly. Surely Allah loves the doers of justice. Nǹkan tí mò ń fẹ́ lélẹ́yìí, ohun tí èmi Ọlọ́run tí mò ń fẹ́ lélẹ́yìí pé kí ni kí ìfọ̀kànbalẹ̀ kó wà, kí gbogbo yín kẹ́ wà ní ìfọ̀kànbalẹ̀, kí ẹlẹ́sìn kó ṣe ẹ̀sìn. There is no compulsion in religion. Gbogbo ìtẹ́rí tó lọ ń gbà yẹn ayé ìgbà yẹn ni that's the rules of the game gbà yẹn. Ànábì gbọ́dọ̀ bá wọn jà ní ogun kó má bàa pa bọ́ ṣe pa Jesus Christ. Mo fẹ́ send message sí àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Mo ti sọ̀rọ̀ yìí rí. ms baba Benili olówó Èkó ọ̀kan bí ọlọ́ba ẹlájú yìí Malik Musa. Èmi ò ní pé afá Malik Musa mi ò ní pé kẹ́ padà sí Islam o. Tẹ́ bá ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe yíyan náà ẹ jẹ́ ká fi sẹ́ǹsì ṣe. Wọ́n ní téèyàn bá ń sunkún máa ríran. Ó jẹ́ kẹ́ ti mọ̀ pé ní Islamic world lénìí, ní Islamic world nílẹ̀ Yorùbá, ó jẹ́ kẹ́ ti mọ̀ pé méjì làwa mùsùlùmí. Ní gbogbo ọ̀rọ̀ tá à ń sọ analysis náà ṣe látàrọ̀ ẹ̀ tí máa mọ̀ pé àwọn gúùpù kan ni wọ́n sọ lọ́takú wípé kí ni báyé ṣe wà nígbà yẹn láyé gbọ́dọ̀ ṣiṣẹ́ wà ń sìn. Wọ́n ní ẹ máa rí wọn tá a máa sọ pé jihad ṣì continue dì sí. A mọ̀ pé jihad continue dì sí, Ọlọ́run ò yọ kúrò. Bọ́ Ọlọ́run ti ṣí wálẹ̀ wípé táyé bá ti di ayé civilization, táyé ti dáyé wípé kí ìfọ̀kànbalẹ̀ wà, inú ẹ bá lé ayé lò pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Kí ló wá dé tó yẹ pé a lè live pẹ̀lú àwọn neighbor wa in peace? Àdèmọ̀ àwọn groups yẹ pé wọ́n insist lórí pé kí ni a gbọ́dọ̀ padà sí ẹ̀rà yẹn. They want to take us back to Stone Age. Ṣé ẹ̀mọ̀ wọn ni? Kí ló dé tẹ́ wọ́n ń kó wa pọ̀? Kí ló dé tẹ́ ṣe lè náwó ìfẹ́, tẹ́ ṣe lè náwó collaboration pẹ̀lú àwọn Muslim mu tó wọ́n wà kú lẹ́lẹ̀ tó yẹ pé ẹ̀mọ̀ káwọn ilé wọn wà civilized. Nígbà táwọn kan fò jáde sí tán ní kó lóye Sunday Igboho kó má lọ bá wa kojú àwọn tí wọ́n ń pa wá. Ṣẹ́yìn ò ráwọn mùsùlùmí ètò èmi bíi tiwa tí wọ́n jáde tí wọ́n kojú àwọn àfáà yẹn ni? Ẹ̀rí bàbá àfáwà Labib Lagbaji ni? Ẹ̀rí bàbá wa Kéwùgbà Gold bọ́ ṣe gba lójú wọn ni? Ṣé kò tí máa yé yín pé méjì làwọn kìíní ni? Ṣé ẹ máa torí ètò ẹ̀tẹ̀ ní fún gúùpù kan? Ṣé ẹ fẹ́ torí ẹ̀ set region yà blaze ni? Adẹ̀bí ẹ̀ ní alùsùnà wà lìjàmá náà. Ayé tí kò láyé Stone Age yẹn. Ẹ máa lo gbogbo àwọn fásitì kùnà tó rẹwà nínú kùnà yìí kẹfì máa wọnú modern age. Gbogbo ẹ̀ náà kọ́ ni pé fáktùlù. Ẹ mọ owó ọ̀wọ̀ tẹ́ máa sọ, ẹ má máa bà Islam lórúkọ jẹ́. Mo rọ gbogbo wa wípé kí ni o ká ṣe sùúrù. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yẹn sì tá a bá fi sùúrù ṣe ẹ má jẹ́ ká sọ dògùn, ẹ má jẹ́ ká sọ dọ̀tẹ̀ o. Lágbára Ọlọ́run gbogbo àwọn tá à ń ṣe Islam tá a ṣe wà nínú Islam. Ẹ wo fídíò yìí mo ṣe fún gbogbo àwọn tó bá fẹ́ràn òdodo tó yẹ pé àti wọn fẹ́ bá lọ ní doubt nípa Islam. Ẹ má ní doubt nípa Islam o. Wallahi, all the violence you see in the Quran, all the violence you see in the Hadith, all the violence you see that is associated with Prophet Muhammad, all the violence you see that is associated with Islam, it is rightly situated in the history of those periods. The funny thing ni wípé kí ni àwọn bàbá wa nílẹ̀ Yorùbá gan wọ́n tún wá dé báwọn àwọn ayé yẹn, àwọn náà tún jẹnu ayé yẹn. Gbogbo nǹkan táwọn accuse àwọn ànágbé Muhammad fi hàn àwọn bàbá náà wọ́n dé bá irú àwọn ayé yẹn. Ṣé káwọn náà wá sọ pé báwọn bàbá ṣe ń ṣe yẹn sí làfẹ́ máa ṣe ń sìn? So àwọ̀ ẹ̀yìn alùsùnà wà lìjàmá. Ẹ jáwọ́ pò nínú wípé Stone Age yẹn lẹ́fẹ́ dá wa padà sí. Embrace àwọn Quran verse yìí tí àwọn beautiful Quran verse embrace wọn. Lágbára náà gbogbo wa ni
a máa mú Islam wọlé ọ̀la lágbára Ọlọ́run àbá gbogbo ẹ̀sìn wa àbá níbi tó lè àfáà Malik Musa ó dùn mí gan ó dùn mí gan pé ẹ̀bá ṣe Islam ṣùgbọ́n mo mọ̀ pé Allah àṣẹ yóò mú ìmúlẹ̀ kó sì lè fọwọ́ tọ̀ ọkàn yín kẹ́ padà wálé ẹ má tijú o tó bá ti wù yín pé kẹ́ padà wálé kẹ́ wá padà pọ̀ mọ́ wa ẹ má tijú àgbà ìtọ́wọ́ tẹsẹ̀ salam.